Àríkẹ́ ní mọ̀ bọ̀ wá báńkì o. Adésọlá ní mọ̀ bọ̀ wá báńkì. Bàbá mi ní ṣọdún lónìí mọ̀ bọ̀ wá báńkì. Ojúlóge Àmọ̀kẹ́ Akéwì mo tún ti dé bí mo ti mọ̀ ń dé o. Mi ò wá dá wá sí gbàǹgede lò nítorí jẹ́jẹ́ mi ni mo jókòó mi. Àríkẹ́ Adé ló ta mí pẹ̀rẹ́. Ó ní Ojúlóge Àmọ̀kẹ́ mọ̀ bọ̀ wá báńkì bàbá mi tí ń ṣọjọ́ bí lónìí. Adégbénga Ìṣọ̀lá o. Ṣìfàmù Lúdọ̀fù Ìlógbò eré mi ni mo ń ké sí o. Jamiu Adégbénga Ìṣọ̀lá ẹgbẹ́ra nílẹ̀ dìde ojúmọ́ tí mo ní gangan ní ṣọjọ́ òbí ẹ̀yin. Bẹ́tí yín bá jẹ́ ẹmọ́ mi kan ọmọ nítorí bàbá. Torí jẹ́jẹ́ mi ni mo jókòó mi. Àríkẹ́ Adé Oyíndàmọ́lá Adésọlá. Ọmọ Adé Ọ̀ṣun ló ní mọ̀ ń bọ̀ kí n wá kí gígí òun. Ó ní jígí mi ní ṣọjọ́ òbí lò ní Àlàmọ̀kẹ́ wá báńkì. Atọ́nà mi wálé ayé. Bàbá olóríire tí ń ṣọjọ́ òbí lò ní àní wá bá mi kí. Alhaji Jamiu Adégbénga Ìṣọ̀lá o. Ẹ kú ọdún ẹ kú ìyèdún kórí jẹ́ ọpẹ́. Àṣẹ iṣẹ́ ọmọdún ọdún ayọ̀ lẹ́mọ̀ọ́ṣe. Àríkẹ́ Adé ló ní kíyìn lógúnlógún ó ní kíyìn lọ́gbọ̀n. Adésọlá ọmọ Adé Ọ̀ṣun ló ní ìmọ̀ kìyìn bí elégbèjà dá. Ṣìfàmù Lúdọ̀fù Ìlógbò eré mi kórí jẹ́ ìṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹ̀yìn oníkanjúkú ẹ̀ ní báwọn ọ̀nàjà wérewére. Ọmọ Ẹ̀gbá Alákẹ́ ọmọ gbòǹgbò àkàlà ọmọ eríjogún ọlá ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé ni wọ́n kì í lè bàbá tó bí yín lọ́mọ. Ẹ̀yin lọ́mọ Ẹ̀gbá bí òró mi wọn apagi Ẹ̀gbá bí òró mi apọ̀pẹ̀ bí wọ́n bá dé ilé wọn apagbágun dání làwọn bàbá yín. Ẹ̀yin lọ́mọ Olúgbójó bí ṣe bẹ́mi àti bàbá yín làjọ ń pin ló mú mi gúnyandò lógún mẹ́dẹ́mẹ́dẹ́ tí mo ro kàdólóòrò. Ẹ̀gbá tó nóhùn mọyán jẹ mo yá rèé kó mo rẹ ẹ̀kọ́ fún. Èyí tó nóhùn òjọ̀lẹ̀ mo yá rèé kó mo rọ̀bẹ̀ fún nílé bàbá tó bí yín lọ́mọ. Ọmọ Olúgbójó bí ọmọ mi kíkan. Alhaji Jamiu Adégbénga Ìṣọ̀lá ẹ ti wá ṣọdún ọdún èyí ohun ni mo pé Ṣìfàmù Lúdọ̀fù Ìlógbò eré mi ṣe bínú pé mo bá yín láyè mo pé yín orúkọ là ń pè ládéládé orúkọ là ń pè lọ́ba bádóde orí. Àríkẹ́ Adé Oyíndàmọ́lá ló ní ìmọ̀ kíyìn lógúnlógún. Adésọlá Adé Ọ̀ṣun ló ní ìmọ̀ kíyìn lọ́gbọ̀n. Ó ní bàbá mi ní ṣọjọ́ òbí lò ní Ojúlóge Àmọ̀kẹ́ Akéwì báńkì dáadáa. Bàbá mi tó ṣọlọ́kọ̀ mi wálé ayé atọ̀nà mi wálé ayé gangan ni bàbá mi ọ̀wọ́n. Ó ní kíyìn dáadáa pé ẹ kú ọdún o ẹ wá ní kánjú kú ẹ ní ṣìṣe lágbára Elédùmarè. Torí bọ́dún bá ti dé ọlọ́dún ní kọ́mọdún ẹ̀ lọ́dún ọdún bá dé pèrègùn àmàwọ̀ òtútù wálé ayé. Ọdún ò wá ní dé kọ́mọ bì mọ́ borí àtẹ kọ́mọ orógbó mọ́ borí àtẹ ni. Ẹ ti wá ṣọdún ọdún èyí tán a ó jọ ṣe tẹ ẹ̀mí ìtòwó tọmọ àìkú tí ṣe báàlẹ̀ ọ̀rọ̀ lágbára Elédùmarè. Àríkẹ́ wá ní mọ̀ lọlé àwọn bàbá tó bí yín lọ́mọ gangan. Oyíndàmọ́lá Adésọlá ní kí n mọ̀ relé àwọn bàbá ẹ̀yin gangan. Alhaji Jamiu Ṣìfàmù Lúdọ̀fù Ìlógbò eré mi ẹ̀yin lọ́mọ ewé ọmọ orò ayé ni wọ́n kí lé àwọn bàbá tó bí yín lọ́mọ. Ọmọdé kún mi ọmọ Olúmọ̀ọ́yè ni wọ́n kí yín. Ọmọ gbèrú mi sọ mi níbi tí oyún inú ti ń gbèrú ìyá rẹ̀ gangan nínú oko ni. Tó o bá délé o gbọ́dọ̀ wí tó o bá wí ọ̀pá ní parú wọn jẹ́ nílé bàbá tó bí yín lọ́mọ. Ọmọ láre ooo aráàmọ̀lẹ̀ ìlayọ̀ ni wọ́n kí lé yín gangan. Àṣẹ̀ṣẹ̀ wéwé àkótó mú wéwé jáde tí ò lè ṣe iṣẹ́ Adé ń ṣe nílé bàbá tó bí yín lọ́mọ. Adégbénga Ìṣọ̀lá ọmọ èdè kan èdè sọ̀rọ̀ sọ́bànúfọ̀ nílé bàbá tó bí yín lọ́mọ. Ọmọ abúnibúni ṣèbú wọn títí ni wọ́n kí lé àwọn bàbá ẹ̀yìn. Ọmọ ayé lógun ìdèrè lọ́gbọ̀n ni wọ́n kí lé bàbá tó bí yín lọ́mọ.
ọmọ ayé ẹ̀yin lọ́mọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé ẹ̀gbá mọ́ jìnnìyàn mo rò lọ́ọ̀ta ni wọ́n kì í lè bá bẹ̀ ẹ̀yin gangan ẹ̀gbá bí òró mi wọn apági bá òró mi wọn pọ̀pẹ̀ bó bá délé wọn apá gbágùdá nílẹ̀ àwọn bàbá tó bí i lọ́mọ kò wá sóhun tí wọ́n ṣe ní Mẹ́kà tí wọn kì í ṣe lẹ́gbàá lákè Adégbénga Ìṣọ̀lá Ṣífàmù Lúdọ̀fì lógbò erémi ẹ̀ mọ́ gbọ́ wọ́n gòkè àràfá ní Mẹ́kà ẹ̀yin golúmọ lẹ́gbàá lákè wọ́n momi sẹ̀mísẹ́mì ní Mẹ́kà ẹ̀yin modògún lẹ́gbàá lákè ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé ọkọ̀ aṣọ sílẹ̀ kẹrù òsì ìmọ̀bọlọ́ṣẹ ni wọ́n kì í lè bá bẹ ẹ̀yin àṣẹ iṣẹ́ mọ́dún ọdún ayọ̀ lẹ́mọ̀ọ́ṣe Àríkẹ́ ló ní kíyìn lógúnlógún ó ní kíyìn lọ́gbọ̀n lọ́gbọ̀n Adésọlá ní kíyìn bí elégbè ìjì àdá tó ní níṣọjọ́ bí ẹ̀yin kẹ́ ẹ̀ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ìgbà ọdún kan ní fún yín lórílẹ̀ erùpẹ̀.